ẹ̀yin èèyàn wa èyí tá a tún gbé wá lónìí ara ọ̀tọ̀ tún ni o ayé yìí burú gan ó kọjá rádaràda ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ká jọ lọ jẹ gbádùn èyí tá a tún gbé wá tẹ́ bá dẹ̀ ti ń gbọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe so ẹ tún set ìyá Mohbad up ẹ set ẹ up King White Liars ìgbà tẹ́ ti ń pè mí èmi náà ń wò pé ó jẹ́ kí n fura ẹ ń pè mí mo dẹ̀ rò bóyá èèyàn dáadáa ní ibẹ̀ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ìyá Mohbad ẹ má máa direct ẹ torí ìgbà tí òkùnkùn gbọ́rọ̀ sáwà lẹ́nu nígbà yẹn mo ti rò bóyá èèyàn dáadáa ní ẹ pè í pé Wùnmí fẹ́ bẹ̀ ẹ pè lọ kò fẹ́ lọ o Ìyábọ̀ Òjó náà ń pè ẹ pè ẹ bẹ̀ all the time ló máa ń finú wénú asọsọsọ kò gbọ́ ẹ pè ẹ lẹ́fẹ́ bẹ̀ ó wá wá síbẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pẹ̀lú ẹ̀yin ò mí ìtì ọ̀rọ̀ tí ẹ wá póòsì ibi tóun ti ń ṣàdúrà ṣe bí mo rí ẹ wá sẹ́ndì ọ̀rọ̀ tó sọ ẹ sẹ́ndì ẹ sọ online jọ sọ fún mi ta ló ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn láyé yìí tó ń ṣoríire Wùnmí ṣe bó pè mí náà èmi mọ̀ kó máa record mi náà mo mọ̀ kó máa record mi but mi ò care ó pè mí ó bẹ̀ mí for almost 1 year now tí Mohbad ti kú ó pè mí ìgbà tó ti wá pè mí yẹn mo ti wò pé ọmọ àgbàlẹ̀ mi náà ó bẹ̀ mí mo dẹni mo ti gbọ́ mo ní máa bẹ ṣàdúrà lójú ẹ mi ò jẹ́ nǹkan kan èmi tó wá pè tó ń bẹ mo ṣe wá wò pé àbí jẹ́ kí n sọ nǹkan tẹ́ ń ṣe yìí ẹni tó ń ṣerú ẹ̀ nínú yín ìdí tí ẹ fi ń pòsì ìyá Mohbad irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ sẹ́yìn náà ohun tó ṣẹlẹ̀ sí tẹ́ fi ń gbárùkù tí yẹn tẹ́ fi ń pòsì ẹ̀ tẹ́ fi ń darí boríbo tẹ́ fi ń kọ́ ọbọ̀ brain ẹ̀ ó máa ṣẹlẹ̀ sí yìí ìwọ tó mọ̀ ọbú tó ní Mohbad tó ní àtúkútù ẹ̀ lọ́nà òun tẹ́ ń sọ oríṣiríṣi èmi ò sì bá yín lọ́wọ́ sí tẹ́lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá yín lọ́wọ́ sí ni nítorí pé kí ni ẹni bá dalẹ̀ ọ̀bùdalẹ̀ balẹ̀ kú Álímì lórúkọ táyé ń pelẹ̀ náà ẹ̀ ń ṣe bó ṣe wù yín ẹ̀ ń fíńgà ẹ̀ ní brain nítorí pé ó finúwénú ìdẹ̀lẹ̀ blame òun náà ìfinúwénú Wùnmí ìfinúwénú ló pa Mohbad o ṣó rántí ẹ̀dálẹ̀ náà ni if not that kí ló dé tó ṣe ń sẹ̀ndì ipò apologize sell online of which kò ṣe mrs mi ní support ẹ̀ mo fẹ́ máa wo yín níran ṣùgbọ́n Kàrímọ́ èmi àti yín àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ìjà ni torí mo hate kíyàn máa dalẹ̀ láyé mi mo ṣe wà yìí ẹ ti jọ wà látilẹ̀ tí ò bá ṣe mọ́ kò ń ṣe by force ẹ filẹ̀ kóun náà wà lórí ọwọ́ ẹ̀ tí ò bá fẹ́ ṣépè fẹ́ anybody ó sọ fún yín pé òun fẹ́ unity ṣe bí mo gbọ́ gbogbo voice note tó ṣe kò dá yín náà ó lóun ò fẹ́ jà yín náà lẹ́ lọ́ ń gbọ́rọ̀ ẹ lọ́ ń gbé kiri kò betray yín kí ló dé tẹ wá tó wá ń gbé voice ẹ̀sẹ̀ kọ́ lè kẹ́yìn máa fi kẹ́lẹ̀ fi protect ayé pé wò ó ti bẹ̀ mí o gbogbo yín pátápátá as at this time tí mò ń sọ̀rọ̀ yìí láti ìṣẹ́jú ìlọ sórí ìwọ tínú ẹ̀ ń dùn nínú ikú Mohbad tó fi ń cash out tó wá ń gbé ẹbí àti ẹ̀jẹ̀ Mohbad ṣépè àbí tó ń dalẹ̀ ẹ̀ sórí ohun tó pa Mohbad yẹn ibi tí òkú ẹ̀ ní ìdè ibẹ̀ ló máa ṣẹ̀sìn dé ibi tí òkú ẹ̀ ní ìdè ibẹ̀ ló máa ṣẹ̀sìn dé ṣòwárí ìwọ náà wàá fi pé yẹn o kọ́dún tó parí mo promise ẹ̀ mi sì bá yín níjà o mo sì ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín ni sórí ibi tí òkú gbogbo nǹkan tó bá wù yín ni kẹ́ máa ṣe o ẹ kú mọ̀ pé bí ẹlẹ́bí lẹ̀ ń ṣe sí ẹ mọ̀ èmi ò kí mo máa ń sọ kíní kan fẹ́ pé mi ò kí ń báyàn jà lásán tèmi ó ti mọ orúkọ mi àbí mọ orúkọ mi kí wò kémi náà kí n láyè tiẹ̀ èyí tẹnu ẹ̀ gbó ṣáṣá nínú yín tọ́rán níṣẹ́ kó máa ṣépè àbí tọ́rán níṣẹ́ kó máa bú ìyá Mohbad kó máa bọ́ àbúrò ẹ̀ kó máa bọ́ ọmọ ẹ̀ tètè kiri àwọn àtiwọ́ tó wà ní comment section mo ṣẹ̀ṣẹ̀ tún ráyè tí yín ni ṣe wá lọ́nà tẹ́mi máa bá yín jà kò ń ṣọ̀nà tí gbogbo ayé ń gbé bàbá yín jà yẹn o rárá tí má gbé babẹ̀ tán màá tún gbé babò míì fún yín torí ṣe olódàbẹ̀ ń pé ẹ̀ níṣẹ́
ikọ́ tí mo ṣiṣẹ́ wò yìí ni pé kóòtù ò ní pẹ́ dé corona inquest máa bẹ̀rẹ̀ kò sí ìyá Mohbad o Wunmi o any one of you cannot stop it you cannot stop the justice and nínú ìtajọ wà yìí this is a new era mi ò ráyè tí mi ò fẹ́ rí sí hero ẹ wá tún lọ ń ṣe bullshit èèyàn sọ fún yín pé òun ò fẹ́ kẹ́nìbọ̀dì jà àbí ẹ̀ gbọ́ nínú voice note ẹ̀ ìyá Jordan Mummy Jade ẹ máa gbọ́ gbogbo nǹkan yìí o all this thing was caused by Wunmi ìwọ ló ń dá sílẹ̀ if not why is it that you are posting a voice note ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ náà mo sọ fún ẹ pé kó má máa post anything ó ṣàfẹ́ máa post láti fi defend ara ẹ̀ ó lè lọ ṣe DNA kó solve problem ara ẹ̀ why are you including many people why are you causing trouble why are you disturbing all the family. Modernization, you might for anybody impression on you, I like. You don't call anybody. You don't call me. Pressure, I'm my our lifestyle more. Our family more. I'm up with Mohbad.